Bàbélà la wà nílé agodo. Bàbélà la wà tàti ń kéde tàti ń káṣà. Bàbélà la wà tàti ń gbédè tàti ń gbàṣà. Lárugẹ Bàbélà la wà tàti ń kéde tàdé ń fàkọyọ. Bàbélà la wà. Ẹ káàbọ̀ sí àkọ́tù ètò yín ètò wa Máṣọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò yìí ẹ ní àǹfààní láti sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. A gbà yín láyè láti fi ìlọ̀kulọ̀ lọ̀ àbí fi ìlọ̀kulọ̀ bọ́. Ẹ ní àǹfààní láti dáhùn ìbéèrè 10. Lẹ́yìn tẹ́ bá ti dá ìbéèrè 10, tẹ́ ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá, kí náà máa ṣe? Ẹ máa gbé ẹgbẹ̀lẹ́gbọ̀n kan lọ. Ó ti di tiyín. Ẹ̀yin lẹ ní báyìí o. Ṣùgbọ́n nǹkan tó bá wù yín lẹ máa fowó yín ṣe bó wù yín kẹfì wélégún. Ó dáa, ẹ̀yin náà gbéyàn wá, ẹ dẹ̀ gbé ọkọ̀ bọ̀gìnì wá, ẹlẹ́fẹ́ wá fi gbé owó. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin náà gbé wá. Ó dáa, kí lorúkọ yín? Ẹ ṣé olóòtú. Mi ò kí yín, kí lorúkọ yín? Orúkọ mi ni Ìyáàfin Abọ́sẹ̀dé Akíntádé. Èló lẹ rò pé ẹ lè jẹ lẹ́nìí? Ẹgbẹ̀lẹ́gbẹ̀rún tẹ́ kọ sí ojú ibi báyìí mo fẹ́ gbé lọlé. Tẹ́ kọ sójú ibo? Tẹ́ kọ sójú pátákó yín. Lẹ fẹ́ gbé lọ? Bẹ́ẹ̀ni. Ìyẹn ni wípé olófòfó tó wà níbí tó jẹ́ ọ̀rẹ́ yín kò ní rí nǹkan kan parẹ́ lẹ́nìí? Kò lè rí nǹkan kan. Bẹ́ẹ̀ni. Ó dá yín lójú? Dáadáa. Èmi ò tí ì rí ẹni tó dá lójú tó báyìí rí o, tó sọ pé tí wọ́n bá ṣe wá báyìí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan yẹn wọ́n ń gbé lọlé. Iṣẹ́ ò lẹ́ ń ṣe? Iṣẹ́ ayẹyẹ, ká ṣètò káyẹyẹ báyẹyẹ ṣe máa lọ nírọ̀wọ́rọsẹ̀ ni mo ń ṣe. Káyẹyẹ máa lọ nírọ̀wọ́. Bí ayẹyẹ ṣe máa lọ nírọ̀wọ́rọsẹ̀ ni mo ń ṣe. Kí ni ọ̀rọ̀ kan fún? Ayẹyẹ náà ni ètò ayẹyẹ. Lẹ ń ṣe? Bẹ́ẹ̀ ni olóòtú. Ó tọ́dún mélòó lẹ ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn? Á tó bí ọdún 10. Ọdún 10? Ẹ ti dọ̀gá àgbà. Olófòfó gan ti fi kíní lẹ̀ báyìí, kò rí nǹkan kan parẹ́. Ẹ ti dọ̀gá àgbà ń bẹ̀. Ẹ láwọn tó ń bá yín ṣiṣẹ́? Mo láwọn ọmọọṣẹ́. Bí mélòó? Wọ́n tàdọ́ta. Ògbóǹtarìgì ni yín. Ẹ máa ń ṣiṣẹ́ káàkiri kò sí ìpínlẹ̀ tẹ́ pè wá sí tà ní wá. Tẹ́ bá ti máa sanwó wa. Kí lẹ wá ṣe ń bí? Owó ń tó lówó. Wọ́n ń ṣọwọ́ pé ó yá go on sọ́hún. Mi ò tẹ̀ tí wá, kò sówó kankan lọ́wọ́ mi. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ni. Tẹ́ ti lọ sí gbogbo orílẹ̀-èdè? Mi ò tí ì lọ sí gbogbo ìpínlẹ̀ o. Mo ní kò sí ìpínlẹ̀ tẹ́ bá ní ká ti wá bá yín ṣayẹyẹ tá à ní wá sí ni mo sọ. Iṣẹ́ ìjà. Èmi náà mi ìbá ti jà wá. Ó dáa. Kí lẹ sọ? Ẹ sáà dá tìbọn lọ́wọ́ mi. Mi ò rí, òótọ́ ni. Ẹ wo, mi ò mọ nǹkan tó ń ṣe mí gan, ọ̀rọ̀ mi ti pọ̀ jù. Àbí? Tẹ́ bá wí bẹ́ẹ̀. Ẹ̀ẹ̀kan tí ẹ wojú mi, ẹ ṣáà kọrin mọ́lẹ̀. Kí ló dé? Ojú lọ̀rọ̀ wà. Etí náà la máa fi gbọ́. Ó dáa. Ẹ ní láti dá ìbéèrè 10 o. Ẹ mú ìbéèrè àkọ́kọ́ wọ́n fún yín. Ìbéèrè kélòó ni? 202. 202. Ìbéèrè kejì lé nígbà. Mo kàn mọ́mọ́ fún yín ni o. Kejì lé nígbà. Kí ló sọ? Kí ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí?
ṣé belching or burping túmọ̀ sí ní Dúró. Yorùbá? Dúró. Bá mi yọ belching yẹn. Bá mi yọ ọ̀ yẹn. Bá mi yọ burping yẹn. Ó dùn mí. Irọ́ lẹ pa. Bí pé ká tún bẹ̀rẹ̀ ọ̀nà. Ẹja máa bẹ́tò lọ kúrò lórí ẹ̀. Kí wá ni? Kí wá ló kí ni? Òsúkè àti kéèyàn gúnfẹ̀. Gúnfẹ̀ ní gúnfẹ̀ kéèyàn bẹ́ ó gúnfẹ̀ ó gúnfẹ̀. Ẹ̀dẹ̀ gbà béèrè ẹ̀yin lọ́lọ́kàn. Èmi náà ti mọ̀ bó ṣe ń lọ bẹ́ẹ̀ yẹn. Ẹ mọ̀ bó ṣe ń lọ tẹ́lẹ̀ ni. Mi ò mọ̀. Kí lẹ wá ṣe ń bí? Ṣebí nǹkan tẹ́ kọ sínú ẹ̀ ni. Mo ní ṣebí eré lẹ wá ṣe eré oníṣe. Ẹ lọ fọkàn balẹ̀ o. Kí ni ìbéèrè kelo? Ìbéèrè 50. Kò sí 50 mi Ẹ máa gbọ́. Ṣé mo ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ni? Mo wá ní yóò fún wa, mo ní funfun ni. Àdẹ̀mọ̀ bóyá ẹ mọ̀ bí aláwọ̀ ewé ni mò ń mú bọ̀. Ó yà mí lẹ́nu. Kí ló ń ṣe mí gan-an? 50 ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́ta. 50 ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́ta. Ẹ̀yin tẹ́ fẹ́ wá gbófo àpò gbé owó. Wọ́n sọ pé 50 ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́ta ní kí ni ẹ jẹ́ kí o? 173. 173 ni 50 ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́ta. Ayọ̀. Kò yé mi mọ́ o. Kí ni báwo ni o ṣe yé yín? Ẹ gba òǹkà. Ẹ tún gbà béèrè. Tí a ti sọ̀rọ̀ ìbéèrè. A ti sọ̀rọ̀ ìbéèrè. Ẹ gba òǹkà. Ó yà. Ó dáa. 73. Yẹn jìnnà. Ó jìnnà. Ẹ jẹ́ ká wò láti 120. Kí ni 120? Ọgọ́fà. 130. Mi ò mọ̀. 130 àádóje. Àádóje. Ó túmọ̀ sí pé ṣẹ́rí tẹ́ bá kà láti 100. ogún lọ́nà márùn-ún. 100 ọgọ́rùn-ún. Tó bá ti di 110 á di àádọ́fà nítorí ọgọ́fà ogún lọ́nà mẹ́fà ní 120. Ìyẹn ni wípé ẹ yọ mẹ́wàá kúrò nínú ọgọ́fà lẹ fi rí àádọ́fà. Eléyìí tí ogún ò bá ti pín ló máa jẹ́ àádọ́. Eléyìí tó ogún bá ti pín tí ò lé tí ò dín ó máa jẹ́ ọgọ́. Ẹ máa wá wo àádọ́fà 110, ọgọ́fà 120, 130 àádóje, 140 ogóje, 150 àádẹ́gbẹ̀rún. Kí lẹgbẹ̀rún fi ṣe yín? Àádọ́jọ. Iṣẹ́ olówó ni wọ́n ń ṣe ṣẹ́wọ̀. Ẹgbẹ̀ẹ́gbẹ̀ lẹ máa ń kà. 150 àádọ́jọ, 160 ọgọ́jọ, 170 àádọ́sán, 180 ọgọ́sàn. Àwa ní 170 yẹn àádọ́sán lé mẹ́ta. Ìbéèrè kẹtàléláàádọ́sán. Nígbà ó yá jẹ́ ká sọ. Kí ni? Àwọn wo ni wọ́n ń sun ìjálá? Ni wọ́n ń sun ìjálá. Ọlọ́dẹ. Àwọn ọdẹ ni
gba àwọn ìbéèrè yìí o wọ́n ti gba ìbéèrè méjì tàbí lọ́wọ́ wọn nǹkan tẹ́ fi bẹ̀rẹ̀ yẹn ni ọwọ́ yẹn ò dáa. Ìbéèrè kelo. Ìgbálé mẹ́ta. Èwo ni ìgbálé mẹ́ta? Kí ni igba? Òsúkè. Òsúkè. Ìgbálé mẹ́ta. Òsúkè. Ikọ̀. Òsúkè. Òsúkè. Ẹ ń gba béèrè. Kí ló ṣẹlẹ̀? Ẹ ń gba àwọn ìbéèrè yìí. Ó yé Ọlọ́run. Ó yé yín náà. Àwọn iṣẹ́ tẹ́ ń ṣe náà ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa iṣẹ́ yín nítorí ṣé ẹ wà lórí ayélujára? Mo wà ń bẹ̀. Kí ni ibi tó ti lè rí yín bẹ̀? Kò sí gbogbo ayélujára tó wà tí mi ò sí. Kí lorúkọ yín bẹ̀ lábèrè o? AKT Royal Events. AKT Royal rárá jẹ́ ká lórúkọ iléeṣẹ́ ní àgọ́ AKT. Orúkọ tí mò ń jẹ́ arábìnrin Abọ́sẹ̀dé. Mo mọ orúkọ yín. Okay. Mo tún ṣèpolówó ọjà fún yín bá mi yọ òkè yẹn. Mo tún ṣèpolówó ọjà fún yín tó yẹ kẹ́ ẹ wò garawa omi ló ń yọ lára ọ̀tẹ̀ bá ń hùn yẹn jù. Ó yá ìbéèrè kelo. Ìbéèrè kelo. Ẹ jẹ́ kí wo 165 tí mo ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé bí ìsìn àbí dododo 164 ìbéèrè kelo. Ọ̀rọ̀ ti gbèsè jẹ́ o. Ó di bá mi yọ. Bá mi yọ ìkẹrìnlélọ́gọ́jọ. Kẹrìnlélọ́gọ́jọ torí mo sọ fún yín pé àádọ́jọ 150 ọgọ́jọ 160 kẹrìnlé ní ọgọ́jọ kẹrìnlélọ́gọ́jọ. Ó yá kí ló sọ? Ẹ kà á ká gbọ́. Ìtàkùn. Ẹ farabalẹ̀ náà. Bá mi yọ náà yẹn. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé? Tó bá rí ọkọ̀ tó gbé wá ṣe rí níta ṣe rí ọ ṣe fẹ́ fi wá gbé owó. Ó yá. Kí ẹ kàbí àgbọn. Ìjàkáríwọ̀. Cobweb bẹ́ẹ̀ ni èdè àdúgbò ni ìjàkáríwọ̀. Kí ni spider? Dúdúdú. Aláǹtakùn. Aláǹtakùn. Kí ló máa ń ṣe? Òwú aláǹtakùn. Òwú aláǹtakùn. Ó ṣọ́ọ̀bù pé ta aláǹtakùn ò bá kú. Láti ibi dédò ó máa tún takùn lọ dájọ́. Wàdó àwáyé àtúmọ̀ tàwẹ́ lọ. Òwú aláǹtakùn. Ìjàkáríwọ̀ èdè àdúgbò ni mi ò ní. Ẹgbà. Ìbéèrè ò jà yín. Nǹkan kan náà ló máa ń pààyàn àbí? Ìbéèrè kejì. Ẹ jẹ́ ká wò 207 kí ni ìbéèrè kelo?
mi ò rí. Igba lé ní méje. Igba lé méje máa ìkeje lé nígba ṣùgbọ́n ó wọlé pẹ̀lẹ́. Takété, kéèyàn yẹ̀bá, kéèyàn yẹra. Kéèyàn yẹ̀bá fún nǹkan àbí kéèyàn yẹra láti ṣe nǹkan kan. Rárá, kéèyàn tó bá léèyàn takété. Mo mọ̀ pé ẹ ní òye nǹkan tí ẹ fẹ́ sọ ṣùgbọ́n àgbékalẹ̀ yín ò. Kéèyàn ṣe bí ẹni pé nǹkan tó ń ṣẹlẹ̀ kò kan òun. Ẹ tún ti sá kúrò ńbẹ̀ o. Kéèyàn má fara sí nǹkan. Tó bá léèyàn takété. Kéèyàn yẹra ni, kéèyàn Yẹra yàtọ̀. Àbí? Yẹra. Kéèyàn dá dúró. Kéèyàn takété. Kéèyàn sún mẹ́yìn. Ẹ̀ ń lọbẹ̀. Kéèyàn jìnnà síbì kan. Kéèyàn dúró sọ́ọ̀kan. Kan. Kò dúró wá ní kí ló dé tó takété súnmọ́ bíi. Ṣé rí i pé mo fún yín ni mo kàn mọ̀ọ́mọ̀ fún yín ni. Oníyànjú. Ṣé ráyè? Mo níwà díẹ̀. Tó dáa. Ṣé ẹ máa ń rìnrìn àjò dáadáa? Mo máa ń gbìyànjú. Ibo lẹ lọ gbẹ̀yìn? Ṣé bẹ́yìn lẹ rìnrìn àjò? Ọ̀wọ̀. Ẹ lọ ṣiṣẹ́ ń bẹ̀ àbí? Mo lọ ṣiṣẹ́. Kí náà ń ṣe? Wọ́n ṣe ìsìnkú àgbà. Ìsìnkú àgbà. Gbogbo yẹn lẹ máa ń ṣe gan. Kí ni àwọn ìṣòro tẹ máa ń kojú nídìí iṣẹ́ yín? Àkókò. Kí làkókò yẹn? Ẹ sọ̀rọ̀ sókè ṣe kí ló dé? Ọkọ̀ tó gbé wa lè yọni lọ́nà. Àwọn tó fẹ́ bá mi ṣiṣẹ́, wọ́n lè má tètè dé. Àwọn èròjà tá fẹ́ lò, a lè má rí pé. Ó yẹ kẹ́ ti ní ètò àti máa ṣe gbogbo yẹn. Rárá, lára àwọn iṣẹ́ tí mò ń ṣe ni a máa ń po nǹkan mímu papọ̀. So lára àwọn èso tá máa ń lò. Bá mi yọ só yẹn. Lára èso tá máa fi ń po nǹkan mímu. Ilé-iṣẹ́ tó ń tajà tó gbajúmọ̀ jù ní Àkúrẹ́, ibẹ̀ náà ti ń tà. Tí a bá dẹ̀ ti rà ń bẹ̀, kò síbòmíì tá ti máa rà lákúrẹ́ nìyẹn. Ó yẹ kẹ́ ti lè máa ṣètò yẹn síwájú. Ẹ lè ṣe síwájú. Ó gbọ́dọ̀ wà ní ibi tó jẹ́. Nítorí àwọn èso yẹn lè bàjẹ́ àbí? Ó máa bàjẹ́. Sàwọn yẹn dẹ̀ ní. Bá mi yọ só yẹn. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ó yá jẹ́ ká tẹ̀síwájú kó má dàbí pé à ń sọ̀rọ̀ jù. Ìbéèrè kelo? Igba dín ní méje. Ìkan ló sọ pé wọ́n ti wèrè bọ́. Igba dín ní méje. Gbà bẹ́ẹ̀. Igba dín ní méje. Kí ni? Igba dín ní. Ó yá kí ni? Kí ni 190? Àdọ́gba. Àdọ́gba.
190 àádọ́wàá. àádọ́wàá lé mẹ́ta. Ó yá ṣá ẹ tẹ̀síwájú nítorí mi ò fẹ́ kẹ́ ju bí tẹ́ wà yín mọ́ torí mọ́tò tó gbé wá ó tóbi epo ló dẹ̀ ń jẹ kẹ́ lè rí owó ra epo sọ́kọ̀. Ẹ kà á. Yàtọ̀ sí alágẹmọ kí tún ni a lè pe pé kí ni. pé alágẹmọ mi mọ nǹkan míì tá a tún lè pè tó bá ti yàtọ̀ sí alágẹmọ. Ìkan tí mo mọ̀ ni pé ó máa ń gbé àwọ̀ aláwọ̀ ó máa ń gbé àwọ̀ ìkan tó bá ti wà ní agbègbè ibi tó wà wọ̀ èyí tó mọ nǹkan míì. Ẹ mọ̀ ẹ ti gbọ́ ọ̀gá rí. Ọ̀gá máa ń wọṣọ aláṣọ. Ẹ ti gbọ́ rí. Kí ló dé tẹ́ ẹ sọ? Ó kù mẹ́rin. Látẹ̀kan. Ṣé ó yẹ kó jù bẹ́ẹ̀ ní iṣẹ́ tí fẹ́ máa lọ lé ní? Ìbéèrè kélòó? 103. Ẹ dé o. 133 103. 133. Kí ni 100? Ẹ fẹ́ kí n sọ kẹ́ wá já owó mi kẹ́ wá já 20 kúrò ńbẹ̀. Bá mi yọ 20 yẹn. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? 133 yẹ ẹ̀ mọ́. Kí ni 130? Bá mi yọ 130. Ẹ dúró ẹ dúró 120 sọgọ́fà bí? Bá mi yọ ìsì yẹ 120 yẹ. Ẹ ṣe ètò ti parí. Tẹ́ bá ti wà ní ẹgbẹ̀rún 5. Ètò ti parí. Ẹ dúró ẹ ní àǹfààní láti máa mú owó ìlọ àbí kẹ́ tẹ̀síwájú. Tẹ́ bá ń gba àwọn ìbéèrè owó yín á máa lé sí pẹ̀lú ẹgbẹ̀rún 5. Máa tẹ̀síwájú. Ẹ fẹ́ tẹ̀síwájú? Ó yá ẹ ká tẹ̀síwájú. Ìbéèrè kélòó? Ìkẹtàléláàádóje mo fún yín. Ó yá kí ni? Ilé ìgbìmọ̀ aṣòfin. Ilé ìgbìmọ̀ aṣòfin Senate. Àgbà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà jẹ́ kó lọ sókè. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ṣé a lè sọ̀rọ̀ sí? A lè sọ̀rọ̀. Àyè wà. Àyè wà. Ọ̀rọ̀ ni ò ní pọ̀. Ọ̀rọ̀ ni ò ní pọ̀. Ìlú wo lẹ fẹ́ràn jù? Ẹ má sọ pé ọ̀run o. Ìyẹn tún jìnnà díẹ̀. Ìlú mi yìí náà ni. Orílẹ̀-èdè mi tí mo wà náà ni. Ẹ fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà gan. Ẹni tó bá fẹ́ ṣíṣe rere Jerusalem á jẹ́ èdè tó wà ń bẹ̀. Ẹ ń pawó. Ọlọ́run ló fún wa ṣe kì í ṣe fún à ń pawó. Ó dáa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ìbéèrè kélòó? Ẹ jẹ́ kí wo. 197. Rárá. Ó yẹ kẹ́ ṣé ẹ mọ̀ 197. Bá mi yọ. Ìkẹtàdínnígba. 200. Ó yá kí ni? Ìdáṣẹ́sílẹ̀.
kí lẹ̀ ń sọ? ẹ ní kí ni ìdáṣẹ́sílẹ̀ ní Yorùbá? Ìdáṣẹ́sílẹ̀, ṣé ká fún ọ ní ìdáṣẹ́sílẹ̀? Rárá. Strike. Èèyàn. Ẹ dẹ̀ fi àpẹẹrẹ síbẹ̀, ìdáṣẹ́sílẹ̀ àwọn olùkọ́ iléèwé gíga. Ìdáṣẹ́sílẹ̀. Tó bá yẹ pé owó yín ṣe pọ̀ ń bá yọ, ṣùgbọ́n ẹ ti gbọ́ ìyanṣẹ́lódì. Tọ́ni. Ìyanṣẹ́lódì. Ìyanṣẹ́ Ìṣẹ́lódì. ní òdì. Àti ìdáṣẹ́sílẹ̀. Kí ló dì? Kéèyàn má ṣe nǹkan kan. Kéèyàn kọ ẹ̀yìn sí nǹkan. Tó máa sọ pé mo yàn yín lódì báyìí. Ẹ ṣe kẹ̀yìn sí mi ni. Mi ì bá yín sọ̀rọ̀ nìyẹn. Ṣé wá ẹ kẹ̀yìn sí mi nìyẹn? Tí màá fẹ́ wojú yín mo lè kẹ̀yìn sí. Ṣé gbogbo èèyàn tẹ́ bá ń bá yòdì ni ẹ máa ń kẹ̀yìn sí? Rárá. Ẹ kọ́ kẹ̀yìn sí. Ó yé mi, kẹ̀yìn sí tẹ́ túmọ̀ sí ni wípé ẹ̀bẹ́ nìyẹn ṣe. Ó yé mi, mo kàn ń fà yín lẹ́sẹ̀ ni. Kókò wà lójú kan, àní fún yín, àní yọ, a kò máa jẹ́ kó wà lójú kan bẹ́ẹ̀ ni. Nítorí ìyanṣẹ́lódì. Ó kù béèrè méjì. Ẹ mú kan nu méjèèjì. Ìbéèrè kélòó? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Má yọ, jẹ́ kó máa lọ. Jẹ́ kó máa lọ. Dábàkọ̀ tiẹ̀ ká. Jẹ́ kó máa lọ pẹ̀lú 5,000 yẹn ti tó. Àbí? Ó ṣẹ́jú ráúráú. Báwo lẹ ṣe fẹ́ ṣe ń sìn? Ṣé ẹ̀dẹ̀ ni ẹni olóòwò ní oríṣẹ́ kankan ṣe lénìí? Ó wá ṣiṣẹ́ gan, ọwọ́ wá ń ro. Kí ló ṣẹlẹ̀? Ó yé Ọlọ́run. Ó yé yín náà. Kò yé mi. Kí ló ṣẹlẹ̀? Kò yé mi. Òǹkà yẹn náà ni. Òǹkà já yín àti àwọn. Okay. Ẹ ṣe gan ni. Ṣé bẹ́ẹ̀ láti parí ètò lẹ sọ? Ṣé bí nǹkan tẹ́ sọ nìyẹn? Ẹ láti parí ètò lẹ sọ fún mi náà. Kí lẹ tí wọ́n fẹ́ yọ? Ta lásán? Ẹ láti parí ètò. Nǹkan tẹ́ sọ nìyẹn tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Mo ní kẹ́ máa yọ kíní kúrò ní kíní fún wọn. Ẹ láti parí ètò la sọ. Ẹ máa bu ògì. Ẹ máa bu ògì sí. Ẹ ṣé o. Eléyìí. Iléeṣẹ́ yóò ní jóná o. Àṣẹ. Eléyìí ẹ máa fi mú mi àbí. Nǹkan tó bá wù mí máa fi mú. Torí olóògbé yẹn jẹ́ fún pé mi gbọ́dọ̀ pàdé ẹ̀ ń gbòòrò. Kí ló ṣe? Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fún wa ní oore ọ̀fẹ́ láti lè tún ṣe ètò ti tòní. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń gbọ́wọ́ wa lórí ètò yìí tí wọ́n sọ pé ẹ ń ṣe dáadáa o, ẹ gbà o, ẹ ṣé o. Adúpẹ́ lọ́wọ́ yín. Ṣọ́ṣọ́ṣọ́ nílé atare kún, ilé yín á máa kún fún nǹkan rere ni. Àjẹgbé nígún jẹbọ, àtẹ̀gbé ni ẹsẹ̀ ń tẹ̀nà, gbogbo ibi tẹ́ bá tẹ̀ Elédùmarè á gbàbẹ̀ fún yín. Ẹ ṣé gan ni. Tẹ́ bá fẹ́ kópa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ń wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Àti wípé tẹ́ bá fẹ́ gbọ́wọ́ wa, tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́, ẹ fi òǹkà náà ẹ fi
ẹ fi àtẹ̀jíṣẹ́ àbí àsọjíṣẹ́ àbí kẹ́ pè wá lórí òǹkà tó ń wọ̀n yẹn náà. Ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ kópa ẹ má pè mí o, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ àbí àsọjíṣẹ́ ránṣẹ́ tó bá ṣe pé ẹ fẹ́ kópa, ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ gbọ́wọ́ wa lórí ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ pè mí, mo máa gbé. Ẹ ṣé gan ni, kó tó dìgbà míì. Ẹ̀jẹ̀ yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kámárì máa sẹ́yìn bó ń bí. Kámárì máa sẹ́yìn bó. Kámárì máa sẹ́yìn bó ń bí. Kámárì máa sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Ká lè jọ máa lò.